kábíyèsí o ọba ayé a kú dédé àsìkò yẹn ìyá àti bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo bí kíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders aka Alógún Màṣẹ́kà aka mass gloria for the good leaders. Èyí ni ìkìlọ̀, this is a warning. Gbogbo ọmọ Ṣàgámù lápapọ̀ ni wọ́n rán mi sí ọba mo pẹ́ má bínú kò ń ṣe ìlú mi o. Gbogbo ọmọ Ṣàgámù lápapọ̀ ló rán mi sí ọba Adéwálé Adéníyì Oniraniki of Iranikin. Ó ní ká ṣe ìkìlọ̀ fún yín bàbá kan gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ pé èmi Williams Olúwatósìn kọ́ máa ọmọ Ògúnbíyì ìrọ̀lẹ́ pa pé kí n má sọ ó ti bọ́. Tẹ́ bá nírú nǹkan báyìí ó jẹ́ kẹ́ máa fi dáàbò bo àwọn ọmọ ìlú ni ẹ tún fẹ́ dì mí mú kí n má tún sọ irọ́ ni mo ti sọ eléyìí. Bàbá kan wà ọba ni wọ́n, bàbá tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ti wọ bóyá bíi 80 years 80 plus. Ọba ni wọ́n ní Ṣàgámù. Ọba Adéwálé Adéníyì Oníràníkín ní Ṣàgámù Rẹ́mọ. Wọ́n ní ọba yìí wọ́n ní kò síṣẹ́ méjì tí wọ́n ń ṣe bí kò ṣe wípé kó máa fipá gbalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ìlú. Wọ́n ní ọba yìí ṣe débi pé ó lóun lòun ní gbogbo ilẹ̀ about 16 villages ló dúró pé òun lòun ní. Wọ́n ní bàbá yìí wọ́n níṣẹ́ méjì ju pé kó talẹ̀ onílẹ̀ kó gbẹ́sẹ̀ lé property ní property. Wọ́n tún ṣe débi pé wọ́n ní wọ́n kó àwọn ajagun tà káwọn ajagun gbalẹ̀ wọ́n kó wọn wá sínú ìlú débi wípé wọ́n ń da àlàáfíà ìlú láàmú. Wọ́n ní àwọn tí wọ́n dẹ̀ ń bá wọn ṣiṣẹ́ àwọn ọlọ́pàá mopo 20 àwọn ni bàbá yìí ń lò débi pé wọ́n fi àwọn ọlọ́pàá yẹn fi àrẹ́sì àwọn tó bá fẹ́ bá wọn fa wàhálà níbi tó bá ti lọ gbalẹ̀. Ibi tí wọ́n bá ti lo ọlọ́pàá wọ́n làwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Wọ́n ní bí bàbá yìí ṣe ọpẹ́rẹ́tì nìyẹn. Wọ́n ní bàbá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọ́n ní ọba Àkárìgbò kábíyèsí o. Wọ́n ní wọ́n ti dá sọ̀rọ̀ yẹn rí pé ọba Àkárìgbò ó ń fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ pé ẹ má wọ̀rí dúkìá yín tí bàbá yìí gbà á bá yín gbà padà. Wọ́n ní láti for years wọ́n ní àtìgbà ẹni ọba Àkárìgbò ni wọ́n ti fi ọkàn àwọn èèyàn balẹ̀ but gbogbo nǹkan tí wọ́n náà fẹ́ ṣe pàbó ló já sí. Kódà gan wọ́n ní ọmọọba Bíọ́dún His Excellency Governor Ogun State ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n ní wọ́n ti dá sọ́rọ̀ yìí wọ́n padà rí kọ̀ọ̀kan ṣe sí. Ẹ̀yin ọba aládé irú àwọn agbára tí ẹ ní yìí ẹ má lò lé àwa tí a jẹ́ ọmọ yín lórí. Àwọn Fúlàní tó ń wọ̀lú tó ń pààyàn tó ń jíyàn gbé tó ń fipá bá àwọn èèyàn sùn àwọn Fúlàní ilé mi rò pé yẹ kẹ́ máa lo àwọn agbára ilé lórí. Àwọn Fúlàní ni mo rò wípé ó jẹ́ kẹ́ máa fi àwọn agbára yìí kẹ́ máa fi bá wọn jà. Ó jẹ́ kẹ́ máa fi àwọn agbára tí ẹ ní yìí ọba Adéwálé Adéníyì Oníràníkin bàbá àwọn agbára tí ẹ ní yìí ó jẹ́ kẹ́ máa fi dáàbò bo àwa ọmọ yín ni kò jẹ́ kẹ́ máa fi àwọn agbára tí ẹ ní yìí kẹ́ máa fi ní àwọn aráàlú lára. Wọ́n sọ débi pé wọ́n ní bàbá yìí páwọn ajagun tà ló dá sínú ìlú
tó bá fẹ́ gbalẹ̀ bí kan káwá jagun ta ẹ̀ ló máa kó lọ bẹ̀. Ó ní ọ́díò kan tí mo máa play tẹ̀ máa gbọ́ live and direct kélé ò kì í ṣe pé má jẹ́ kí wọ́n gbọ́ àbí nǹkan kan. Mo gbọ́ ọ́díò yìí kínú mi dẹ̀ bàjẹ́ pé ṣó yẹ ká ní ọba ní ilẹ̀ Yorùbá tá a máa wù àbáyìí ṣá débi pé àwọn lọ́tún jẹ́ bàbá àṣàlẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn gẹ́gẹ́ bí nǹkan tó bá wa sọ. Ẹ̀yin tẹ́ bá mọ ẹ̀yin tẹ́ bá mọ ọba tá à ń sọ̀rọ̀ èyí ẹ bá wa pín fídíò ìkódọ̀dọ̀ wọn pé wọ́n ti mú ọ̀rọ̀ wọn wá fún wa. A ti gbìyànjú láti pè wọ́n ṣùgbọ́n a ò ní nọ́mbà wọn. Kí ló dé? Ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá èmi rò pé àwọn tó ń pa wá tó ń jí wa gbé ló jẹ́ kẹ́ mójútó báyìí. bàbá wa Ẹnìtàn Kògúwùsì Adéyẹyè ẹ bá wa dá sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the second ẹ bá wa dá sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ bá wa dá sí ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹ bá wa dá sí. Kẹ́nìkan kọ́ máa rò pé torí òun ti jọba òun lè máa gba property àwọn èèyàn káàkiri kò dá tó. Ó ní ọ́díò kan tí mo fẹ́ play ọ́díò tí mo dẹ̀ fẹ́ play yìí evidence ni ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀. Kọba kan dẹ̀ wò pé káwọn ọmọ ìlú lókun táwọn fẹ́ máa dà láàmú káwọn ọmọ tó yẹ kẹ́ fà mọ́ra àwọn tó yẹ kẹ́ máa fi agbára tẹni kẹ́ máa fi dáàbò bò wọ́n. Ẹ̀yin ò ṣe yẹn. Ṣára àwọn ìdí tẹ̀ ṣe fẹ́ support Yorùbá nation yìí gẹ́gẹ́ bá dẹ̀ ṣe gbọ́ wọ́n ní àdúgbò tí bàbá yìí ti ń gbalẹ̀ àwọn èèyàn yìí páwọn Yorùbá nation ló wà bẹ́ẹ̀. Wọ́n ní torí páwọn pípù yẹn kọ̀ láti tẹ̀lé wọn ṣe òṣèlú lọ́ba ìṣe ń fọwọ́ lágbá wọn lójú. Wọ́n ní torí pé wọ́n kọ̀ láti ṣòṣèlú làwọn tó ẹ kó dá sọ̀rọ̀ yìí ò ṣe dá sí. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Yorùbá nation tá à ń ṣe yìí à ń ṣe nítorí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ni. Tẹ́ bá wò mí dáadáa kẹ́rí pé mi àkàwọ̀ mi ò jọ àwọn ẹni tẹ́bí ń pa. Kò sí pé bí ń pa mí kò ń ṣe pé bóyá nǹkan tá máa jẹ ni ò sí. Ọjọ́ iwájú là ń wò ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kéèyàn kò gbọ́dọ̀ wá sáyé kó dẹ̀ lọ bẹ́ẹ̀ kó má nípa kankan nílẹ̀ Yorùbá. Bàbá ìgbà tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ó dùn mí jọ̀jọ̀ ó dùn mí gan. Mo rò pé bàbá 80 years kò jẹ́ kó jẹ́ bàbá 80 years lọ́wọ́ máa dá ọgbà àwọn àrà yìí. Bàbá àìtí gbé ọ̀rọ̀ yìí kankan wá síta o. Eléyìí bí à ń ṣàlọ̀ ìkìlọ̀ lásán lélẹ́yìí jẹ́. Mo dẹ̀ máa play voice note yẹn fún gbogbo ayé tẹ́ máa gbọ́ nísìnyí. Mo máa play audio yẹn gbogbo wa jọ máa fetí ara wa gbọ́. Eléyìí kò sí má jẹ́ kí wọ́n gbọ́ níbẹ̀ torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti kọjá ọ̀rọ̀ kéèyàn kọ̀ máa wò. Ó ní káwọn ọba wa nílẹ̀ Yorùbá ibi tẹ́gungun yín máa ń kàn sí ni ibi tí ẹ bá ti fẹ́ lo agbára láti fi ré àwa ọmọ Yorùbá ẹgbẹ́ yín jẹ. Káwọn Fúlàní fojoojúmọ́ gbé àwọn èèyàn nílẹ̀ Yorùbá kẹ̀yìn lọ́ba yìí kẹ́ẹ̀rí kankan ṣe sí. Bẹ́ẹ̀ ni tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀mọ̀ pé kankan ń ṣẹlẹ̀. Àwọn èèyàn tí wọ́n làágùn pẹ̀lú bí ìlú ṣe le wọ́n làágùn wọ́n ṣọ́gù wọ́n ralẹ̀ wọ́n kọ́lé sí. Ẹ̀yin kọ́ wá ń sọ pé ọba kan ba lórí ohun gbogbo. Àbà ṣèbẹ́yìn ọba ilẹ̀ sọ wípé ẹ ò lè fún àwa Yorùbá nation ní physical support pé nítorí pé ayé ọ̀làjú la wà pé ọba ò lágbára mọ́ bí tàtijọ́. Kí ló tún wá dé tó bá tún gbẹ́sẹ̀ lé ilẹ̀ onílẹ̀. A ní kẹ́ jáde tán kẹ́ ní ìjọba máa gbé yín pófin ti wà
pé kò tó jẹ́ ìjọba kò tó tó ìjọba mọ́ pé ìjọba ló wà nísìnyí kíní kan ṣùgbọ́n ẹ lè gbẹ́sẹ̀ ẹ lè property oní property ẹ jẹ́ play voice note kẹgbọ́ kó má dà bíi pé wọ́n ní. mo gbọ́ voice note yìí kàánú ara mi dẹ̀ ń ṣe mí mo wá wò pé ọmọ Yorùbá sọmọ Yorùbá kí là ń ṣe lè fúnra wa sí àwọn ọmọ Yorùbá jẹ́ ká fara wa mọ́ra nì. nígbà tó lè kó ajagunbalẹ̀ síbẹ̀ tó ń sì fẹ́ jẹ́ kí ẹ̀mí àwọn bọ́. ẹ máa gbọ́ o nísìnyí báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Elédùmarè ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí pé voice note tí mo fẹ́ play mo fẹ́ kẹ́ di point mú níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la máa mọ ohun ẹni tó ń sọ̀rọ̀ yìí òdú ni wọ́n ṣàìmọ̀ fólóko ọ̀rọ̀ mélòó ni irú ẹni yìí fẹ́ sọ tó fẹ́ parọ́ kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹni yìí lára àwọn bàbá wa tó ń jà fún òmìnira náà ni wọ́n jẹ́ nìkan tó jẹ́ wípé èèyàn bí bàbá wa Chief Sunday Igboho ni wọ́n nífẹ̀ẹ́ kó máa fìyà jẹyàn kó má dàbí pé àsọjù mi pọ̀ jù nítorí Ọlọ́run mo fẹ́ yẹ kẹ́ pay 100% attention ẹ ṣé ẹ máa gbọ́. wọ́n sàṣà. hello ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. pàápàá jùlọ àwọn Ìṣàgámù nílùú Rẹ́mọ àwọn ké gbàjarè fún gbogbo ẹ̀yà aládùn ẹ máa gbọ́ o àti gbogbo àwọn àgbààgbà tó wà lókè tó jẹ́ adarí aláàbò ní ìlú Nàìjíríà pátápátá wípé kẹ́ gbà wá lọ́wọ́ ọba Adéwálé Adéníyì ọba Onírànìkìn bàbá yìí fi ojoojúmọ́ da aráàlú láàmú ní ìlú bíi tí a ti bí èmi lọ́mọ mi ò dẹ̀ kí n ṣe ọmọ àgbékọ́rùn lóko ọdẹ mọ́ mo ti kúrò májèsín bàbá yìí ní òun lòun ní gbogbo abúlé tó wà ní abẹ́ ìlú Ìmákun lápapọ̀ ó kó ajagunbalẹ̀ wọlé síbẹ̀ ó da aráàlú láàmú àwọn èèyàn gbádùn wọ́n tún bù ṣe gàdà wọ́n lọ kó ọlọ́pàá ní mopo 20 láti lè fi máa threaten aráàlú bàbá yìí dẹ̀ pera wọn ní ọba wọ́n kó àwọn ìsọ̀gbè kan lẹ́yìn àwọn ìwà tí ò yẹ ká máa rí lọ́wọ́ aráàlú ká tó sọ pé olórí ìlú ṣé ń gbọ́ ìwà tó yẹ ká rí lọ́wọ́ ọmọdé ẹ máa gbọ́ lọ́wọ́ àgbàlagbà tá a bá máa wo ọjọ́ orí ọba Adéwálé Adéníyì Onírànìkìn a ti máa lọ sí bí ọmọ adéléláàádọ́rin àbí ká sọ pé 100 ṣé ń gbọ́ bí kó máa lọ sí 100 ọdún tó lóyìnbó ń pè ní 80 years wọ́n ti máa lọ bí 80 tọ́wọ́n bá tẹ̀ pé 80 ó dá lójú pé wọ́n ti lé ní 70 bàbá yìí dá aráàlú láàmú gbogbo ìwà wọn bí kò sọ pé kọ́nà gbalẹ̀ bí lénìí kọ́nà gbalẹ̀ bí lọ́la wọ́n wá kó àwọn ìsọ̀gbè kan lẹ́yìn tí wọ́n fi bà ìlú jẹ́ èmi tí wàá mọ lára wọn ọ̀gbẹ́ni tó lóun Ṣẹ́gun yìí tó tẹ̀lé ọba Onírànìkìn lẹ́yìn ẹlẹ́wọ̀n kan bí. ọ̀gbẹ́ni Ṣẹ́gun yìí mo mọ ọ̀gbẹ́ni Ṣẹ́gun yìí dáadáa nìkan bí ọdún 8 sẹ́yìn bí 7 àbí 8 sẹ́yìn lórí pé à ń lọ ní lọ́wọ́ gbà kiri ọ̀gbẹ́ni Ṣẹ́gun yìí lọ ṣẹ̀wọ̀n. ex-convict. wọ́n dá ẹjọ́ fún tó lọ ẹ̀wọ̀n bí ọdún 2. ṣé ń gbọ́ o. nígbà náà lọ́wọ́ ó tó jáde kò jáde òun náà tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní kíkankíkan
ọ̀rọ̀ tí Ṣẹ́gun fi lọ sí ẹ̀wọ̀n Oniraniki pẹ̀lú ọba Adéwálé Oniraniki ó pẹ̀lú torí tó ṣojú mi tí mo mọ̀ ń pa dáadáa ni àwọn bẹ gbogbo èèyàn ọmọ Rẹ́mọ lápapọ̀ káwọn sọ pé Ṣàgámù nìkan ẹ máa gbọ́ o. akégbàjarè sí yín ẹ bá wa bẹ Àkárìgbò ọba Àkárìgbò pé àwọn ni ọba Rẹ́mọ. ọba Rẹ́mọ nìyẹn. ó wá yà mí lẹ́nu tó jẹ́ pé èèyàn kan lè wá máa da ìlú kan láàmú lábẹ́ wọn kó má sọ̀rọ̀. Ó ga o. wọ́n ti kó ẹjọ́ ìníwájú wọn láàgbọ́n Yorùbá. ṣé ń gbọ́. tí wọ́n sì fi ọkàn àwọn èèyàn yìí balẹ̀ pé kán ṣe sùúrù àwọn máa wá kán ṣe sí i. wọ́n tún fi ìgbà kan sọ pé kí àwọn tí wọ́n fìyà ń jẹ yìí kí wọ́n dá owó láti lè di sponsor àwọn olóyè lọ sí oko mobilization lọ sí oko pé kọ́ lọ wo gbogbo ibi tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn yìí sì ṣe bẹ́ẹ̀ bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àárín nǹkan kan gbọ́ nípa ẹ̀ látẹnu kábíyèsí ọba Àkárìgbò. fún ìdílé yìí a wá rán gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ abẹnugan nínú ìjọba ní ìpínlẹ̀ Ògùn. ẹ máa gbọ́ o. pàápàá jùlọ lọ́lá jùlọ ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún ẹ̀yin náà ti gbọ́ sọ̀rọ̀ yìí. ó yẹ ká ìdílé sọ̀rọ̀ ẹ má yẹ kí ọ̀rọ̀ yìí di ogun ẹ má yẹ kó di ọ̀tẹ̀ ẹ má yẹ kó di nǹkan míì láàrin ìlú. torí pé tó bá débì kan nǹkan tó máa ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ kí agbára oníkálukú wá ọ̀ka nǹkan sì bàjẹ́ jìnnà. a fi àkókò yìí a fi bẹ̀ yìí àwọn tí wọ́n da ìlú láàmú tí wọ́n tẹ̀lé ọ̀gbẹ́ni tó dé ìwọ̀n ọba Adéwálé yìí Alhaji Fatayi Akínyẹmí ẹ máa gbọ́ o. lára àwọn tí wọ́n jọ ń da omi àlàáfíà ìlú Ìmákọ̀lá lórí Sodiq Akínyẹmí Big Lion olórí àwọn ẹyẹ lógìjò àwọn tó ń da omi àlàáfíà bẹ̀yẹn láàmú nìyẹn. àwọn ọmọ po 20 yìí ni wọ́n tẹ̀lé àwọn ẹyẹ tó ń kó bọ́n fún wọn tó fi lọ́ọ́ da ìlú rú tó fi da àwọn èèyàn láàmú. Bísóyè Ògúnpẹ̀yìn lára wọn ni Lékan Agadan lára wọn ni. ẹ máa rí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni tó mọ̀ wọ́n dáadáa ni. This is just a warning video pé kí bàbá yìí lọ jáwọ́ kọ́ lọ jáwọ́ náà pọ̀ tí ó yọ àgbà ti dé bàbá kójú Ọlọ́run ló kù tẹ̀ ń wò kò sí kan tẹ fẹ́ dì láyé yín tẹ̀ ì tí dì gbogbo yòókù àfikún ni kẹ máa bá wa ká lọ. Ṣẹ́gun ọ̀gbẹ́ni Ṣẹ́gun tí mo dárúkọ ẹ̀ ẹ̀sìn kó lọ ṣẹ̀wọ̀n láìpẹ́ Ṣẹ́gun Ògúnkọ̀yà lára wọn ni. kábíyèsí nínú ìmọ̀ rẹ̀. Prince Ṣẹ́gun Ògúnkọ̀yà àti Prince Ṣẹ́gun Ògúnkọ̀yà Prince Ṣẹ́gun Akínbíyì Pàṣọgùn àwọn nìyẹn Àfíìsì Akínbíyì Pàṣọgùn Dèjì Owólabí Gísanrín àwọn tó da omi àlàáfíà ìlú Ìmákọ̀lá láàmú nìyí. Abẹ gbogbo èèyàn àwọn tá à ń dárúkọ yìí kì í ṣe pàṣẹ àdédé dárúkọ wọn wọ́n sì kó lára wọn ní Olúwatósìn Dábírí. ṣé ń gbọ́. èyí tó jẹ́ ajagunbalẹ̀ wọn tí wọ́n gbéṣẹ́ fún gangan tí ń kó gbogbo àwọn ọmọ burúkú yìí wọlé wọ́n pe orúkọ ẹ̀ ní Hallelujah Pákísà àti Yínká Ẹ̀yíndèrò. àwọn tí wọ́n da ìlú Makọrú tí wọ́n da àwọn èèyàn láàmú ní àwọn abúlé tó ti bẹ̀rẹ̀ látòrí Bọ́ùn Aláwọ̀n Ṣìmáwá Igbówájú Ọ̀sọ̀sà Òkèrálà mẹ́tẹ̀ẹ̀ta Kánóyè Ẹ̀wù Lísà Ẹ̀wù Òjé Amùtìkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ń gbọ́.
wọ́n da omi àlàáfíà abẹ̀yẹn láàbò débi pé nígbà táwọn aráàlú rí àwọn ọlọ́pàá wọ́n sá jìnnìjìnnì tí wọ́n sá káàkiri wọn ò lè dúró. ẹlòmíì ibi tó ti ń ṣiṣẹ́ kò lè débẹ̀ mọ́ láti bí oṣù bíi mélòó sẹ́yìn. ṣé ń gbọ́. àtijọ́ àti mú ó dogun fún wọn. nígbà tó ti kó ajagunbalẹ̀ síbẹ̀ tó ń sì fẹ́ jẹ́ kí ẹ̀mí àwọn bọ́ wọ́n sàsálà fún ẹ̀mí ara wọn. ṣé ń gbọ́. ọ̀gbẹ́ni ọba adéwálé adéníyì onírànìkẹ́ sẹ́ni tí bàbá yìí bá ti ṣe nǹkan wọ̀nyí á sá kúrò nílùú ẹ̀ ní gbúrú ẹ̀ ó níbi tó máa sá lọ. eléyìí la fi fẹ́ ké gbàjarè sí ẹ̀yìn tẹ́ jẹ́ ọ̀gá ọlọ́pàá. bàbá wa Múyìwá Adéjọbí ọmọọba ní èèyàn ńlá ní ọlọ́lá èèyàn ní gbogbo èèyàn ní sọ̀rọ̀ yìí dáadáa. fọ́tò ọba yẹn rèé. ẹ gbà wá fọ́tò ọba yẹn. ẹ bá wa kọ̀ntró àwọn ọmọ ogun 20 èyí tí wọ́n lọ fi àwọn ọlọ́pàá ṣe nínú ìlú Shimawa àti àwọn agbègbè ẹ̀ ẹ bá wa pè wọ́n sákèsì kan kú bẹ́ẹ̀. ẹjọ́ tá a sọ wà lé ẹjọ́ o ṣùgbọ́n àwọn kó ọlọ́pàá láti lè fi lọ́ máa threaten àwọn èèyàn láti lé wọn kúrò níbi ìjà àti mu wọn. èyí láyé ní ẹgbàá wa gbogbo ọmọ Yorùbá ó tán lẹ́nu okùn síkùn. ẹ jọ̀wọ́ orúkọ tèmi ni ọba Jamiu Lámídì Ọmọolúṣesí. ilẹ̀ Yorùbá gbè wá o a ò ní ṣàṣetì o láṣẹ Elédùmarè ire o. ṣé ń gbọ́ ẹni tó pè yìí náà ọba ni wọ́n ọba yìí ló ní kí n ké gbàjarè síta lára àwọn ọba tó dúró tán tilẹ̀ Yorùbá ni kódà ebi táwọn ọlọ́pàá yẹn ti wá báwọn ọlọ́pàá yẹn ti wá tán ọpẹ́rẹ́tì nílùú àwọn ọmọ ìlú rìkọ́dù fídíò díẹ̀ kí n wò tó bá jẹ́ fídíò tí mo lè ẹ ti rí àwọn ọlọ́pàá yẹn mọ̀ pa sáùndì ẹ̀ ní o mọ̀ pa sáùndì ẹ̀ torí YouTube policy ṣẹ̀rí àwọn ọlọ́pàá yẹn ṣẹ̀rí ẹgbẹ́ yìí dúró kí ló dé ṣógun láyé ni kọba kan dẹ̀ lóhùn lòun ní about 16 villages kí ló dé káwọn agbára tẹ ní ìkẹyìn bàbá wa ẹ fi lé àwọn tó ń dá wà láàmú lùlù ẹ fi dáàbòbò lù ẹ yé ní àwọn atajọ́ mọ́ yín lára káwọn Fúlàní tó jẹ́ Fúlàní wọn kì í dá àwọn ọmọ wọn láàmú káwọn Sẹ́ríkì wọ́n máa ń dáàbòbò àwọn ọmọ wọn ni káwọn Emir wọ́n máa ń dáàbòbò àwọn ọmọ wọn ni kí ló wá dé tí ẹ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá lè Yorùbá ẹ kì í fẹ́ dáàbòbò àwa ọmọ yín à ń fàsìkò yìí pé bàbá wa Ọ̀jájá ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá the second bàbá à ń fàsìkò yìí pé kẹ bá wa pé ọkọ bàbá dárúkọ yìí ọba ọba Adéwálé Adéníyì Onírànìkin area Ṣàgámù ló wà ọba Káyìgbò ẹ̀yin náà bá wa dá sí bàbá wa Àwùjalẹ̀ ẹ bá wa dá sí Aláké ẹ bá wa dá sí bàbá ẹ̀yin lọ́balọ́ba kẹ́kọ̀ọ́ wọn tó ọ́dà Aláàfin kíkú bàbá yéyè kẹ bá wa bá wọn sọ̀rọ̀ àwa ọmọ Yorùbá àsìkò tó yẹ ká wà báyìí nìyí kò ní sásìkò tẹ́pa tí wọ́n máa nira wa lára ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run this is just a video of warning torí pé wọ́n ti supply information wọ́n ti supply ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fẹ́ jẹ́ ká sọ nípa wọn gbogbo àwọn information bí orúkọ wọn bí orúkọ ọmọ àwọn orúkọ àwọn èèyàn wọn tó yẹ pa lè ké gbàjarè sí wọ́n ti náà máa sẹ́ẹ̀lẹ̀ ká wá sí lórí social media ṣùgbọ́n èmi ní kó jẹ́ ká kọ́kọ́ wá sọ ilé iná bóyá wọ́n máa gbọ́ ká má fẹ̀dí kó má di pé tàbá wá fẹ̀dí wọn tó ń social media lóṣù máa ṣe iná má tì á sì kọ́kọ́ wá sọ ilé kó lè dàkẹ́ ni kí wọ́n lè tọwọ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn bọ́lẹ̀ once again my name is Williams Olúwatósìn
come Ogunbiyi aka mass bearer for the bad leaders aka mass gloria for the good leaders. I love you all. Ẹ má gbàgbé láti fún wa ní super chat super sticker. Ẹ má gbàgbé láti support program wa yìí. God bless you all. Thank you.